Television Lede Yorùbá. Um sonho possível. A fé late, fi, capete, pupa, com, fum, awon, talaka, atawon, eni, oto, kọjá, pẹ̀lú òmìnira àti ẹ̀tọ́ ọgbà a láti fẹ́ kọ́ agbára àwọn ará kan pẹ̀lú ìdájọ́ òdodo àti òtítọ́. A fẹ́ láti rẹ àwọn ọkùnrin alágbára sílẹ̀ láti orí ìtẹ́ ó sì gbé àwọn ẹ̀mí rẹ̀ ga nípa ṣe bẹ́ẹ̀ a yóò wà ní ọ̀nà Ọlọ́run tí ẹwà àti ti ayé. Nós queremos estender tapete vermelho para os pobres, os excluídos e pessoas diferentes passarem com liberdade e igualdade. Nós queremos construir poder popular com justiça e verdade. Nós queremos derrubar os poderosos dos seus tronos e empoderar os humildes. Agindo assim, nós estaremos no caminho de Deus, da beleza e da vida. Axé.